láṣálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 12 oṣù kejì ní ètò Barrifest 22 sì tún tẹ̀síwájú ní Ìlàjì Resort nílùú Ìbàdàn. Gala night náà pé lóòótọ́ ṣùgbọ́n alẹ́ Ẹrẹbẹ ni, níbi tí àwọn olólùfẹ́ Alhaji Dókítà Síkírù Àyìndé Barrister ti péjú tí ẹsẹ̀ wọn pèlé ti ijó, orin, ìlù àti àwọn orin ọlọ́dún gbogbo tí Alhaji àgbà kọ tó dohun tí wọ́n tún jọ gbọ́ tí wọ́n sì tún jó sí pẹ̀lú. Níbẹ̀ náà ni Bàrí ti dé Alhaja Àṣàbí Mọ̀dínátù, ọ̀kan nínú ọmọ àgbàgbé láti ṣàfihàn orin tó pilẹ̀kọ́ fún ayẹyẹ ọ̀hún níbi tó ti jó sí tí àwọn ará Nàìjíríà àtàwọn èèyàn tí wọ́n láti òkè òkun sì yẹ ẹ sí dáadáa. Ohun kan náà tí wọ́n sì ń sọ ni pé dájúdájú ọmọ àjànàkú kò gbọdọ̀ yàrá, èyí tí ẹ̀yà Àyìndé bá bí ó ti ràn kó jọ ọmọ àgbájọ́lọ́lá. Àwọn olólùfẹ́ Barrister bá tẹlifíṣàn àwọn olólùfẹ́ àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ o. Kálukú náà ló sọ ọdún tí wọ́n ti ń gbọ́ orin Àgbájọ́lọ́lá bọ̀ àti ìdí pàtàkì tí wọ́n fi mú ní olórin wọn. Orúkọ mi ni Alhaji Àṣọmọrin Mujidati. Láti bo ni ẹ̀yin wá síbí? Láti Ìbàdàn bíbá yìí. Ok, ẹ ti wá ń gbọ́ orin Barrister, ẹ ti tẹ̀lé Barrister lọ́tọ́dún mélòó tẹ̀lé tẹ̀lé Barrister? Favourite mi ni èmi ti ń tẹ̀lé Barrister lọ láti kékeré. Láti kékeré ní gbogbo òpó tó bá wá ṣeré ní òpó yìí ọ̀sán báyà fi tá a bá débẹ̀. Má bàa jẹ́ adé wájú báyìí àṣà máa pọ̀ náà ni. Ìgbẹ́ ẹ fẹ́ ra gbájé. Ó ṣe sí nǹkan tó yẹ pé bàbá kan ìyá kan ń lọ́kùn ìkọ̀kọ̀ báyìí. Ó wá ní kán lọ mú ìyá yẹn wá ní òpó yìí ọ̀sán ní lọ́dún náà lọ. Ó tọ́dún mélòó báyìí tẹ̀ sọ yìí, ó tọ́dún mélòó? Wọ́n ti kó sọ yìí ti pẹ́ o because ìgbà yẹn mi gan ṣì wá ń sisi mi tí màá rí dẹ́yìn. Wọ́n lọ mú ìyá yẹn, Alhaji dẹ̀ ná owó fún ìyá yẹn. Ìyá yẹn ní bí ò tẹ̀ fún lóhùn ṣàfẹ́ rí báyìí. So àwọn like Barrister gan, àwọn like Barrister gan. Bàbá Mọ̀láíkà ni, lecturer ni wọ́n, Mọ̀láíkà ni wọ́n, àáfàá ni wọ́n. Àwọn náà pè mí ní Kùrìsíù. Inú kẹ́sẹ̀ tí wọ́n ní mo ti mọ Kùrìsíù dáadáa. So àáfàá ni wọ́n. In fact, mi ò rò pa tó rírun wọn. Orúkọ yín lẹ́ẹ̀kan sí ma? Alhaja Mujidati Ṣọmọrin. Láti ìlú Ìbàdàn? Láti ìlú Ìbàdàn bíbá yìí. Ẹ ṣe gọ́mà, thank you very much. Alhaji Tọ́lání Owólabí. Àmàrí iná ìbá lálẹ́ yìí. Ẹ gbọ́dọ̀ rí wa náà ni. Láti ìlú wo sà? Láti Kólá àti wá. Èkó. Ẹ ti ń tẹ̀lé Alhaji Síkírù Àyìndé Barrister ọmọ àgbáyé ó tó ọdún mélòó báyìí? Ẹ ti ń tẹ̀lé wọn? Ẹ ti ń gbóni wọn? Nígbà pé láti kékeré ni mo ti ń gbọ́ orin Barrister. Nítorí pé bàbá tó bí mi lọ́mọ, àwọn ni wọ́n mọ Barrister. Àwọn initiate into the line. Wọ́n fẹ́ràn Barrister nítorí pé Síkírù lórúkọ àwọn náà. Wow. As far back as nígbà tí mo ti wà ní 10 years old.
kéèyàn máa ṣe dáadáa àti pé àwọn èèyàn kan wà tí Ọlọ́run ṣàwọn so Barrister wà náà àwọn tí Ọlọ́run ṣàyàn òun ló lẹ́fi rí pé after 11 years he lives tí àwa èèyàn ti fi ń gbárùkù ti gbogbo legacy wọn so Ọlọ́run ló ṣàwọn kò dẹ̀ wọ́pọ̀ nínú gbogbo àwọn tí Ọlọ́run máa ń ṣà lẹ́ṣà so Ọlọ́run ṣà Barrister lẹ́ṣà lẹ́fi rí gbogbo wọn tó ń ṣẹlẹ̀ yìí gbogbo àwa tá a dẹ̀ ń ṣe kì í ṣe pé àárín kankan gbà ń bẹ̀ ṣùgbọ́n à ń ṣe pẹ̀lú ìfẹ́ tá a ní sí Barrister. On the 9th of February, year 1948, ìyẹn ní Ọ̀kẹ́ Street, ní Lagos Island, ní Gàdàlà ọ̀ẹ̀ lọ́jọ́ sí. Orèlédè kò lọ sí sùkúrù o. Ọmọ ọdún márùn-ún ló wà ló fi gé Barrister ajíwèrè. Gẹ́gẹ́rẹ́ kò bàjẹ́ sọ́jà o. Ẹnu iṣẹ́ sọ́jà ló wà tí Barrister fi ṣàwò. Àkọ́kọ́ Adéyínká mi, àyíké nínú olórin. Ẹyẹ bí ọ̀gbìn sọ́wọ́ ò parí wọ́n dà. Òmà sórí tí Bàrí ò tí ì fọ́ o. Òun ló kọrin ẹgbẹ́ mẹ́kọ̀ọ́ lùwà o. Ó tún kò iṣẹ́ tó dàbí house o. Dókítà oníṣègùn òyìnbó ni mí. Dókítà ní Bẹ́ẹ̀ ni dókítà alábẹ́rẹ́. dókítà tó ń gbọ́ Barrister. Jẹ́ oníṣẹ́ abẹ. ẹ ti wá ń tẹ̀lé Barrister ó tó mélòó sà? Láti ìgbà tí mo ti wà sẹ́kọ̀ọ́ ní school days ni mo ti wà. inú Pẹ̀lú Barrister. inú ilẹ̀ ń gbé gan. Ìlọrin Àfọ̀njá ni. lẹ ti wá sí Ìbàdàn báyìí. Bẹ́ẹ̀ ni àwa Ìlọrin Àfọ̀njá gangan ni. Ìlú Àlímì gangan ni. kí ni kọ́tẹ́ wá lára Barrister? Wọ́n ti bá Barrister ṣe pé ọjọ́ ti pẹ́ ni. Mo ti wà ní primary school mo ti láàkì Barrister. títí dì sí Títí di sìn báyìí. medical doctor Bẹ́yẹ̀ orúkọ yìí sà. Dr. Kamaldeen. àwa ti Kwara ni àwa mẹ́tẹ̀ẹ̀ta. orúkọ mi Alhaji Akeem Ayọ̀délé. ẹ ti ń gbọ́ Barrister tó mélòó? ẹ ti ń gbọ́ Barrister? 85. ẹ ti ń gbọ́ bẹ̀rẹ̀ láti máa gbọ́ ní òkìkí tí mo ní yìí ò tó Èdùmàrè báwa mi sí Èdùmàrè. tó máa kọ́ látòkè tí n bá kọsẹ̀ á jẹ́ ẹyọ kan bí méjì nínú ẹ̀ so wọ́n wá jókòó wọ́n wò pé òkìkí yìí mo wà analyze ẹ̀ fúnra mi mo pé kò sọ ní mọ́ o ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. tí ọba fẹ́ ní àlùbáríkà láyé yìí ó lè fẹ́ mọ bóyá ta láyé bóyá náà yẹn ṣe ẹ̀kọ́ láyé yìí ọmọdé mo Barrister yìí àti gba ẹni mo ti bẹ̀rẹ̀ tí n bá wá ń sùn tí n bá ń lálàá tí n bá ó ti mọ̀ tí báwọn ọmọ mi bá ṣe mí lé ọmọ náà kì í nà wọ́n báyìí bá ti ń pààkì mọ́tò mi báyìí láti lọ play Barrister láti lísì àkọ́ ọ̀rẹ́ rẹ̀ tó ti jẹ mi tí n bá bá yàrá mi jà ń lé náà wọ́n tó bá ti mọ̀ Barrister fún mi báyìí wọ́n máa yọ ni so wọ́n mọ̀ mi lọ́fíìsì wọ́n mọ̀ mi lẹ́ni ìwé ẹ̀ lọ́fíìsì àwọn ìpàdé lọ́fíìsì wa wọ́n máa ń pè gbogbo ìmọ̀ máa wò lélẹ̀ wọ́n fi lè play Barrister báyìí pé tí máa ti ti dé ìdílé. bọ̀ Barrister ò sí mọ̀ wáyé kẹ́ ẹ̀ switch kẹ́pọ́sọ́ rẹ̀ lómi. bàrí bàbá ó ti sọ ọkọ tó kù ó ní torí ẹgbẹ́ ẹgbà kan tí òfin bá mọ́ a lè gbọ́ tán tábà fẹ́ máa gbé wọn kú pẹ̀lú ọmọ ẹgbẹ́ omi tó kù yóò gbọ́ o bí mo ṣe wà ní òye sọ fún yìí pé fún mi ra Wàsíù rí tẹ bá gbọ́nu mọ́tò mi tẹ bá gbọ́nu ilé mi wọ́n fún mi ni mi ò rárí tí wọ́n fẹ́ sọ wọ́n ní ó pèlè kí fún oníbàárà lówó dákẹ́lá orí mi. Barrister ni. wàláì mo máa ń gbé ni mo ní mobile Barrister. ọmọ olúbo lẹ́yìn gbé gan. Ìkòròdú ni mò ń gbé ọmọ Ògùn state ni mí. tó àsìkò tẹ́tí wá sí Ìbàdàn báyìí tẹ́yìn náà wá pa wọn ṣáyé yìí. tó bá tún bí máa já. ìpè ká má débi.
adúgbò fọlọ́. Nígbàgbọ́ pé a máa ṣe mọ́ta ní ṣe láyọ̀ àtàlàfíà a tún nígbàgbọ́ wípé lọ́wọ́ aṣọ gbogbo àdé láyọ̀ àtàlàfíà. Ìlú rẹ̀ ti wá wà. California, United States of America. How true is this? Lẹ́kí ló inform mi tẹ̀bí dálẹ̀ ń bá yẹn. Ẹ̀gbọ́n mi pé mo mọ̀ pé ẹ̀gbọ́n mi ó rẹ̀ wọ́n tiẹ̀ wọ́n wà ní London ó wá fẹ́ nǹkan tí ó máa mú wọn lára dá àwọn èèyàn tó nífẹ̀ẹ́ wọn pọ̀ mo wá ní kí n dá fans club fún wọn kán lè máa wá kán interact pẹ̀lú àwọn fan members wọn nǹkan tó jẹ́ kí n dálẹ̀ kọ́dẹ̀ tó kù wọ́n máa ń wá under a different name láti gbọ́ ọ̀kan táwọn èèyàn sọ láti ọ̀kan táwọn èèyàn sọ. So lẹ́yìn ìyàwó àti gbogbo ilé bó ṣe lé ní báyìí sí i kò tẹ dálẹ̀ ń gbà yẹn tó bá ti kó gbòòrò kí lè fẹ́ sọ. Ẹ̀kan sí ọpẹ́ ní fọ́lọ́wọ́ bá ọlọ́ọ̀bá ní kọ́lọ́ àlè fún ọgbẹ́ àti gbogbo kò sí kọ́tọ́ náà ṣe tí a ní rọ́pẹ́ dání díẹ̀ sọ ọlọ́pẹ́ wa pọ̀ àlàní hàmìlá. Sàlámù alaykum alájà. Aleykum salaam. Orúkọ ilé ẹ̀kọ́ yẹn mà. Orúkọ tèmi ní Ajá Kùsùránì. Yà láti orílẹ̀-èdè wo mà. Láti Maryland, USA. Ara iná ń ba ilé ni. Ẹ ti ń tẹ̀lé alájà àgbà bọ̀ ó tọ́dún mélòó báyìí. Láti 1973. 49 years ago, right? Then, kí ló fún àjọṣepọ̀ yìí? Why the love? Why the passion for him? Because Lori Alaji is more than just music. Wow. To me, Lori Alaji was not only philosophical but therapeutic. Tí ẹ bá lọ màmá yín, tí ẹ lè fi bá àwọn Alájà sọ pé ìdí ni kí o fi lọ́ọ̀fù màmá mi. Tí ẹ bá jẹ́ owó òkú ọ̀run, Alájà sọ fún yín pé ẹ bá ti pa ọmọ òkú ọ̀run ní mi o. Ẹ ṣàánú mọ́dà tó bí mi lọ ọmọ ẹ̀jẹ̀ ìyá ó jèrè mi ọmọ àgbàjẹ mi náà ní bàbá so Orin Alaji máa ràn mí létí pé ẹ̀jẹ̀ ìyá ó jèrè mi o. Wow. So many of Orin Alaji I could relate to it. Alaji àgbà Alaji máa ní gbogbo iṣẹ́ ní gbogbo àwọn ọmọdé yẹn gbogbo àwọn arábìnrin kẹ̀mí kan sì mí jẹ́ èèyàn tó kéwú. Wow. So Orin Alaji pé mo sì máa ń gbọ́ kéwú níbẹ̀ ó was very soothing. Wow. To me. 11 years after, still, ẹ ṣì ń tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ ni o. Why? Why not switch? Why not jump? Why would I switch? Because no. To what? To what? Other musicians around. No. Because the way you have to look at it is that Bubualani dream. One of my childhood dreams, you can imagine calling for me. At my wedding, in possible when you at my birthday party, I was so close to the time to calling for me. Now you pass away. So I said, Alaji Kumuni, it's gotta be a rumor. What's supposed to be funny? Somebody please just tell me that it's a rumor, that it's not true. So most of the time we face reality up to today. You get any one-on-one with him? Show you wiry, one-on-one with him. Show wiry. I'm sorry, say that again. She any one-on-one with him? Not one-on-one. But yeah. Only at a party in the US. Okay. Party content playing. Another one, 2-1 as a guest. Okay. Not one-on-one. Okay. Money and one, one-on-one. But I never went to visit and have a one-on-one with them. Wow. But me personally,
I believe pé Alhaji or God wants to use me for a purpose in Alhaji's journey. Wow. So that's why tí party yẹn ṣe possible. Tó jẹ́ kátàkárà Alhaji kú tán ni I became very active in organizations that has to do with Alhaji. So I believe there's a purpose for everything in life. So that's why I'm on this journey. So I'm not just following Alhaji or doing this club, just for the music. I wanted it to be meaningful. So which is why we partnered together to start a charity organization. So we do ours, okay, to provide for the orphans, which is one of the charity organizations here Alhaji deeply was involved in and believe in, given to the poor. Okay, so kọ́tà tó ṣe ń bẹ̀ yẹn lórúkọ Alhaji báyìí. Wow, that's great. What does it say in the back? Sahab Global Fuji Fans Charity Organization. Oh, lovely. Eshegun, God bless you. So what the name again, ma'am? The name again. Orúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Siluu and Barrister Global Fans Charity Organization USA. Okay, then your name, ma'am. Your name. My name is Aja Monsura Lawal. Ẹ̀yin kọ́ ma. Alájà Mojida, again ọmọ agbájé lọ lásàlámì láyé. Thanks. Appreciation àwọn tó dúró ti wà fọdún bí ọkàn làkàtà kí n lè. Lọ́mọdé bẹ̀ alàgbà lọkùnrin pé lóbìnrin àdúgbò ẹ̀ṣẹ̀ o. Lórí ìṣòwò yòókì ìṣòwò àdúgbò ẹ̀ṣẹ̀ o wá. Lórúkọ gbogbo ẹbí balóbalá ẹ̀jà ayẹyẹ. Èmi àṣà bímọ dínà o. Ẹ ti ń tẹ̀lé báyìí tó ní mélòó báyìí, ẹ ti ń tẹ̀lé báyìí. Ẹ̀dà chọ́ọ̀chì ni o. Really? Ẹ̀dà ni o. Orí tí mo fẹ́ láàkì Alájà Barrister ọmọ bíi ẹbí ní sálòhùn mi o. Bari disco ni ẹ. Fuji disco. Ọ̀jẹ̀bí ní sálòhùn mi, ọmọ tó máa gbé yìí. Fuji disco. Orí tí mo kọ́kọ́ gbọ́ tí mo fi láàkì. Ẹ̀sìn bàbá mi gbà ẹ́. Ìjọ. Àwọn ọmọ ìwọ̀n ṣùpọ̀ ní bàbá mi. Àìsí ìbàṣẹ Má ṣe é wò ló fi ìjọ. Ẹni sùúrù ẹ. Alhaji Siluu Ayinde Barrister Ẹ bá ti gbà mí o. gẹ́gẹ́ bí ànábì kan gẹ́gẹ́ bí mẹ́ńtọ̀ because kò sí àfi ẹ̀dá tó ní ẹ̀ bá mú ló máa gbọ́ orin ẹ̀ ní òní mú tiẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n pé alágbádá ńlá tí èèyàn débẹ̀ tó ní ṣòkòtò yọ tó ní bàbá yọ tó ní àṣìkí yọ bẹ́ẹ̀ náà lórí Alhaji ṣe rí náà gbogbo orin yẹn òun làwọn fi ṣe lé ayé orin yẹn làwọn fi jẹ́ ènìyàn lẹ́nu orin yẹn làwọn fi mọ̀ pé bí ẹ̀dá bá fẹ́ ní ọ̀la ẹ̀gbọ́n mi tó bá fẹ́ ní ọ̀la ó gbọ́dọ̀ farabalẹ̀ nínú ayé tá a wà yìí. Ẹ sà ṣáwọn elder ní church ní sọ máa ń gbọ́ Barrister ni. Ọlọ́run yan àwọn òjíṣẹ́ ẹ̀bí Ọlọ́run ṣe fẹ́ ni nígbà tó fẹ́ yàn lọ́bì Muhammad sallallahu alaihi wasallam ní Saudi Arabia ó gbé Quran lé lọ́wọ́ nígbà tó máa yan Jésù Kristi táwọn náà lọ́bì alayhi salatu wasallam ó gbé Bíbélì lé lọ́wọ́ ó yan láti ìlú Israel
náà tó máa pe Alhaji Sikiru Ayinde Barrister gẹ́gẹ́ bí wòlíì ó fi ṣe orin rán. bẹ́ẹ̀ni ní Nàìjíríà ní Áfíríkà láti orílẹ̀-èdè Nàìjíríà ó fi orin rán. bẹ́ẹ̀ni nínú Fuji Salsa. ẹgbẹ́ orin yẹn gangan ni àwọn èèyàn wá rí ọpọlọ nú ẹ̀. ẹgbẹ́ oní first olórin àáfà náà rí. kò dẹ̀ lẹ́yìn orin Alhaji Sikiru Ayinde Barrister kò sí orin mọ́. wọ́n lè sọ àwọn bàbá wa. so sir being part of this today báwo lè fi gan nígbà tí ẹ wà ń bí ẹ rí jó ẹ rí gbogbo ẹ báwo lè fi. ṣé mo pé ẹ sọ pé mi ò kí ṣe tí ẹ̀dà kì í ṣe ẹ̀dà kọ́ṣà ẹ̀dà tó ní ìjọ ni tó ní ìjọ tó kí lè fi àwọn àgùntàn kan sílẹ̀ pé mo máa wà ní Ìbàdàn pẹ̀lú ìyàwó mi lẹ́nu. ìyàwó náà wá. ẹ mọ̀ pé kan tó mí ẹ̀dà tó ti gbọ́ Barrister jìnnà. kò dẹ̀ sí a ṣe program kan ní December. mo wọ sọ́nà àdébẹ̀ eléyìí ti gbọ́ Barrister jìnnà. Alùpùpù ọlọ́yẹ̀wájú. ṣé ní bí a bá ń ka ìwé ìtàn tó bá ń ka ìwé ìtàn tí ò bá rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ó ya ìwé yẹn. bẹ́ẹ̀ ni o. so láti ayé Alhaji Sikiru Ayinde Barrister tó ti ń jíwèrè tá a bá lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n wa àwọn bàbá wa even bàbá tó bí mi gan tó bá ń pè orin Alhaji á wá pẹ̀ pé wá gbọ́ ṣé o gbọ́ ẹni tó kọ yìí ṣé o ti gbọ́ bó bá fẹ́ jókòó orin tó gbọ́ yìí. sà ọmọ olúwo ní sà. ọmọ Ìjẹ̀bú lè mi ọmọ Òkèrè Àjàgalúra ni mi. gbọ́dọ̀ ń gbé gan báyìí. lẹ́tí wá ti ìtòlú wá sí Ìbàdàn. mo wà ní fún ìṣẹ́mbà lánàá àjọṣe búrà lánàá mo wà ń bà ilé mi ó dẹ̀ di Monday lágbára àti Ọlọ́run. ilẹ̀ ni. àwùjọ pàdé rojọ́ bàbá gọ́ọ̀dù àtàjọ òwò. ẹ kàlẹ́ máa o àwọn àkó àṣeyẹ o orúkọ ilé ìpínlẹ̀ mà. Alájà Afọláṣẹ́ láti orílẹ̀-èdè wo mà. Minnesota láti wá. Wow. So coming to Nigeria báyìí kí ló propel kí ló fà á. Oríṣiríṣi nǹkan ló fà á. Ìkíní ohun tí yàn bá ṣe sílẹ̀ òun ni yàn máa dé bá. Àṣesílẹ̀ òun làbọ̀ wá bá. Barrister jẹ́ ọ̀sẹ̀ pé láti kékeré ni mo ti wọ̀. Gbogbo àti mo lè mọ gẹ́gẹ́ bí ọmọ. one on one ẹ mọ̀ dáadáa. one on one. So kò lè tún dàgbà ọmọ tí mo fò. Mo wá gé olólùfẹ́ Barrister jẹ. Mo wá túbọ̀ jẹ́ kí àjọṣepọ̀ wa. Kó wá túbọ̀ wá tún kó tún jìnnà dáadáa sí i. Irú Monday February 14 lè fẹ́ dé mi. Àwọn ọmọ tí mo máa ń lò sí wọn. Mo wà tún kàn bọ̀. Wọ́n fẹ́ mọ̀ pé eléyìí kéré sí i. Wọ́n fojú pààyàn rẹ̀. Àwọn kan bá wà lára wọn tó máa kọ́kọ́ fi orin jí ní àárọ̀ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ní tó máa fi ṣàdúrà fún mi. Aláàjì sì gbájú tí máa ní gbogbo ohun tó ti ṣe. Ṣùgbọ́n kó máa forí jù. Gbogbo etí àṣẹ ìpadà padà tó ẹ ṣe gbogbo àgbàtàlẹ̀ láyé rẹ̀. Ó wẹ̀ rẹ̀ máa kébù. Bó ṣe ń ka pẹ́ ayé ló ṣe kókó. Bọ̀dù ìta ìdílé ayé ṣe ló ṣe pàtàkì. So Aláàjì wọ́n touch lives. And I'm happy àwọn ọ̀dọ́ mo ló gbé wọn nítorí wọn sí Nàìjíríà. 11 years after àwọn tí wọ́n ń tẹ̀lé Barrister kí lè fẹ́ sọ fún wọn. They are amazing. That's what I can say. Èèyàn kú for the past 11 years. Just say that the body is gone, but the spirit lives on. And it's that spirit. So she bring everybody together today. And for those people to really appreciate the lyrics, the message, it passed across in all of his albums. Definitely, we don't have any choice but to appreciate the person that he was. So I just feel like after Wami and most of his fans, we have that emotional feelings. So and then we have something in common, and that is this person has a depth of knowledge. He made sure that he passed it across. So for that alone, I think Alhaji will never go because the funds will continue to multiply every single day.
That's good. Agbára kan tó kọjá wà yìí. Ẹ kálẹ́ sà, orúkọ ilé ẹ̀kọ́ rẹ o. Orúkọ mi ni Aṣíwájú Adéṣínà Bello. Ẹ̀yin náà ti ń tẹ̀lé Barrister sọ tọdún mélòó sà, tẹ̀sí ń gbóni ẹ̀jẹ̀ ti ń tẹ̀lé. Látàrí Fújì Reggae. Lẹ́yìn ti join. Látàrí Fújì Reggae. Wow. Kí lẹ rí? Ọ̀tọ̀ ni kí èèyàn wà. Ọ̀tọ̀ lẹ́ni kí èèyàn ní àwọn ẹ̀bùn Ọlọ́run lára. Ẹ sọ lọ́bẹ̀ àmúlẹ̀ mọ́, báwo lè kí ni kò tó ń bẹ̀? Kò tó orúkọ tó rẹwà tó tó orúkọ. Bàbá sọ mí ìrántí Ọlọ́run. Ó tó ní oníwà rẹ̀lẹ̀. Ok. Ẹ̀mí wàá mú bóyá kú mi. Ok, ó ti sọ yá mẹ́. So ìwà rẹ̀lẹ̀ tí bàbá yẹn ní. Then coupled with the òye Ọlọ́run tọ́lọ̀ fi fún tó fi ń bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ because Alhaji Agba is a prophet on his own. Wow. Not to be comparing him with any other prophet, but in his own work, which is in his rights, he's a prophet. Because I have never seen any Fuji musician that has preached any sermon that surpass Alhaji Agba. Wow. In his music, he will always have an hadith, something you can leverage on, something, I mean, look at where you will be reading. You know, so only of better am I any for gone, then coupled with the Walele Tony. Alhaji Agba is one of the very few musicians. Ǹjẹ́ tí ẹni wọ́n náà pẹ̀lú wọn rí? Ṣé ẹni wọ́n náà pẹ̀lú wọn rí? Ṣé tí ẹ̀rí wọn bá sọ̀rọ̀ rí? I wanted to have such, wow. But one of his PA denied me of that. And I've forgiven him for a very long time. Wow. That was when I think it was after Full Dimensional. He came to play at PCOS. Ibadan. Nígbà yẹn, I think for ìgbà yẹn ni àwọn ọ̀gá sàn rain, Latin rain. I could remember the club I went to that party that day at PCOS. Mo fẹ́ kó orí stage pé máa yí àbí. Kí jẹ́ bọ̀ yín lọ́wọ́. Ọmọ mi, you know, that was how. Irú ìtẹ́yìn ní experience yìí fún àwọn stars náà wà ń ta lé ní báyìí táwọn PA wọn ṣerú ẹ̀ kí lè fẹ́ sọ fún wọn. I will just, you know, there is 2 or 3 sides to a coin. Number 1, Ayefele. Inú dẹ̀ lèèyàn wà. They are probably doing their job. That's why I didn't hold it against that guy because inú lèèyàn wà. Ẹlòmínà fẹ́ wá pé kò kí Alhaji àbí kò kí àwọn stars ẹ fẹ́ pé ìkà ló ní. Àbúrò gbé bọ̀ wá. You understand now? Ẹlòmínà wà fẹ́ pé with genuine intention. Ló ń bá bọ̀ wá. You know, so whichever way it happens, you just want to share money. Ìlú wo lẹ́yìn tí wá sà? Sorry? Ìlú wo lẹ́yìn tí wá sà? By the grace of God, I'm very close to the. Àti pé ìlú wo lẹ́yìn tí wá sí ìgbà ilé ní? Abuja mo ti wá. Ó kọ́ mi ní Princess Mọ́kànláńdé Ọmọọlá. Ọ̀kan lára àwọn agbátẹrù ètò yìí ní ọgbọ́n ẹ̀lẹ́dá ti gbé tẹ́bí gbogbo ẹ̀dẹ́bí òjò táwọn èèyàn wá láti Amẹ́ríkà wọ́n wá láti káàkiri àgbáyé pálẹ̀ ọgbọ́n ẹ̀lẹ́dá sí. A dúpẹ́ fún Ọlọ́run. Gbogbo èèyàn ló mọ̀ pé àlùbáríkà wà ní ara Dr. Siluu Ayinde Barrister. Ọ̀nà lọ́jọ́ èdè bá wa fọ ìfẹ́ tí gbogbo wa ní sí Alhaji ní gbogbo wa fi wá. You see people from America, people from London, people from England, France, even àwa ti Nàìjíríà ìfẹ́ ta ní sàlájì gbogbo wa ló fún gbogbo wa sí ibà. Ẹ̀yin tí wọ́n ń tẹ̀lé Alhaji bọ̀ ń sọ tọ́dún mélòó báyìí? Tẹ́tí ń tẹ̀lé wọn. Oríwo lẹ gbọ́ kan lẹ bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé wọn. Orin Alhaji tí mo gbọ́, I think it was bóyá 79 Fuji London special. Ẹ má pè mí láyìndé ọ̀gọ̀ mọ́ ẹ má pè mí Àjì Àyìndé ẹ má pè mí láyìndé ọ̀gọ̀ mọ́ ẹ. Àyìndé ògọ̀. Ojú láǹtì fúnra wa. So láti 79 lẹ ti ń tẹ̀lé bọ̀. No, I go up listening to him. Okay. So I think from immediately after his dismissal. Wow. Then
jẹ́ tí ẹ ní opportunity àti ní wọn wọn rí ṣe ní any close something pẹ̀lú wọn rí. Unfortunately, ìjọ tó wá kí bàbá mi because he and my father they both serve in the military. They went to the Civil War together. Ìjọ tó wá sílé wa èmi àti mọ́tì mi jáde. That was the big day I would have. Okay, àwọn aṣíwájú nìkan bí ọ̀rẹ́ tún ni wọ́n àbí. Wà nínú àmì àti Alhaji General Kọ́lẹ́tì Àyìnlá. Okay, orúkọ láti yẹn náà. Bàbá mi ni Chief Nurudeen Òjó Alábí, ìbálẹ̀ ọ̀fọ̀ ní bàbá ọ̀fọ̀ ìjọra kìtọ̀. Àwọn pápẹ́ fújà, àwọn onílọ́ pápẹ́ fújà. Àwọn aláìmọ̀ kan. Jù báyìí lọ́nà ẹ má gbàgbé pé àṣekágbá ètò ọ̀hún yóò wáyé lónìí ọjọ́ Sunday ọjọ́ 13 oṣù kejì ọdún yìí bí gbogbo ètò ọ̀hún bá ṣe lọ láwọn máa mú wá sí ojú ìwòran yín. Adéròmú Kazeem lórúkọ tèmi, ọmọọba ní Sàárẹ̀ Olú. Ẹ máa kú ìkàlẹ̀.